Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín torí pé ẹ̀yin lálágbára. A dúpẹ́ fún ìwàláàyè yín lórí ayé wa lọ́jọ́ gbogbo. A gbé yín ga lọ́pọ̀lọpọ̀ fún iṣẹ́ ìyanu yín lórí ayé wa. Ọlọ́run wa, ẹ ṣé, àfògo forúkọ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́, ẹ gbọ́ pé kẹ́ gba ìyìn wa o. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, bẹ́ẹ̀ ni kẹ́ gbà àkóso gbogbo. Ẹ ṣí ọkàn wa payá sí ọ̀rọ̀ mímọ́ yín, kẹ́ sì jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ nínú ayé wa. A dúpẹ́ torí pé ti gbà àkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ògo, ọlá, agbára àti ìfọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí gbà láti jẹ́ ọ̀kan nínú alààyè lónìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ la dá gbogbo ògo padà fún ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. A sì dúpẹ́ fún àwọn tó ń wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ lọ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tẹ́ ẹ̀ bá nígbàgbé, ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan tí ó dá lórí Kristi àti ìjọ rẹ̀. A ò parí ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, la fẹ́ parí rẹ̀. A fẹ́ tẹ̀síwájú lónìí. Kókó ẹ̀kọ́ náà sì ń tẹ̀síwájú, tí ń ṣe apá kejì, Kristi àti ìjọ rẹ̀. Àwọn tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé a ò lè ya Kristi àti ìjọ rẹ̀ nípa, nítorí pé Kristi òun ni orí ní ìgbà tí ìjọ ó jẹ́ ara Kristi. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, a sọ fún wa pé Kristi òun ni ọkọ ìyàwó ní ìgbà tí ìjọ jẹ́ ìyàwó rẹ̀. A ti wo àwọn ẹsẹ̀ Bíbélì tó sọ bẹ́ẹ̀ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A tún sọ pé Kristi òun ni ọba ní ìgbà tí ìjọ ó jẹ́ ìjọba rẹ̀. Àwọn nǹkan tí a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá ni a fẹ́ tẹ̀síwájú. Ẹ̀kọ́ yìí sì ń tẹ̀síwájú, Kristi àti ìjọ rẹ̀ apá kejì, pẹ̀lú àwọn àlàyé àti àfiwé ohun tí ìjọ àti Kristi jẹ́ tá a rí nínú Bíbélì. Ọlọ́run fẹ́ kí a lóye pé ìjọ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ni, ìmọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló pètepèrò ìjọ gẹ́gẹ́ bí ọ̀nà ibi tí à ń gba àwọn ènìyàn là sínú rẹ̀. Ó ṣe ní láàánú lónìí pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ìtumọ̀ tí a fún ìjọ nínú Bíbélì kì í ṣe ìtumọ̀ bẹ́ẹ̀ lárí inú ayé lónìí. Ìjọ ti jẹ́ ohun tí ènìyàn kàn lè ṣe, tí ènìyàn kàn lè gbé kalẹ̀ bó bá ṣe wù ú nígbàkúgbà tó bá wù ú. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ìpinnu Ọlọ́run nínú ọlá ńlá àti ògo rẹ̀ ni pé ìjọ òun ni ìjọba Kristi, ìjọ ni ìyàwó Kristi, ìjọ ni ara Kristi nígbà tí Kristi jẹ́ orí, tí Kristi jẹ́ ọba, tí Kristi sì jẹ́ ọkọ fún ìjọ. Ìkan sì ni wọ́n. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a tún kíyèsí Bíbélì, a kíyèsí pé Kristi jẹ́ olùṣọ́ àgùntàn ní ìgbà tí ìjọ jẹ́ agbo rẹ̀ tàbí àwọn àgùntàn rẹ̀. Kristi jẹ́ olùṣọ́ àgùntàn ní ìgbà tí ìjọ ó jẹ́ agbo rẹ̀ tàbí àgùntàn rẹ̀.
kí ni níbo ni ẹsẹ̀ bíbélì tó ti fi ẹsẹ̀ wa múlẹ̀ fún eléyìí? ẹ jẹ́ ká wo bíbélì. ẹ ká ṣí bíbélì wá sí ìwé Jòhánù orí 10 nígbà tá a wo ẹsẹ̀ 11 kí ni bíbélì wí? ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. olùṣọ́ àgùntàn rere ń fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. ohun tí Kristi pera rẹ̀ ní, Kristi sọ pé òun ni olùṣọ́ àgùntàn rere. Kristi òun ni olùṣọ́ àgùntàn, ìjọ sì jẹ́ àgùntàn rẹ̀. eléyìí gbọ́dọ̀ yé wa. Kristi ni olùṣọ́ àgùntàn, ìjọ sì jẹ́ àgùntàn rẹ̀. ẹsẹ̀ bíbélì wo ló fi ẹsẹ̀ wa múlẹ̀? Pétérù kínní nígbà tá a kíyèsí orí 5. Pétérù kínní nígbà tá a kíyèsí orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 4. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4 kí ni bíbélì wí? ó ní ní ìgbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin yóò gba dé ògo tí kì í ṣá. ká wá gbé àlàyé kalẹ̀ nípa ohun tí àlàyé tá a rí ní ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4 tó sọ pé nítorí ní ìgbà tí olórí olùṣọ́ àgùntàn bá fara hàn, ẹ̀yin yóò gba dé ìyè tí kì í ṣá. kí ni ó ń kọ́ wa? ta ló lórí olùṣọ́ àgùntàn? Jésù Kristi. èdè tí a lò ní ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4 ní èdè olóyìnbó à ń pè ní chief shepherd, èyí tó túmọ̀ sí general overseer, èyí tó túmọ̀ sí general bishop, òun ló tó túmọ̀ sí general superintendent. Jésù Kristi òun ni olórí olùṣọ́ àgùntàn. ẹ má gbàgbé, ìjọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run wọ́n gbọ́dọ̀ ní àwọn alábòójútó, èyí tí a ń pè ní overseers lédè olóyìnbó. ṣùgbọ́n Jésù Kristi ni olórí wọn. àwa rí kà nínú ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4 pé nígbà tí olórí àgùntàn bá farahàn, àwa ó gba dé ìyè tí kì í ṣá. Jésù Kristi òun ni olórí àgùntàn fún ìjọ, torí pé ní ìjọ agbègbè kọ̀ọ̀kan a ó yan àwọn alàgbà tó túmọ̀ sí bíṣọ̀bù, tó túmọ̀ sí alábòójútó, tó túmọ̀ sí pásítọ̀, tó dẹ̀ túmọ̀ sí olùṣọ́ àgùntàn. gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo àlàyé ìfẹ́ Ọlọ́run yìí ló gbọ́dọ̀ yé wa dáadáa gẹ́gẹ́ bí ẹni tí ń ṣàfẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run. so a ti dá wa lẹ́kọ̀ọ́ pé Jésù Kristi òun ni olùṣọ́ àgùntàn ní ìgbà tí ìjọ jẹ́ àgùntàn rẹ̀. ẹ má ṣe yẹ ká gbàgbọ́, tá à ń gbìyànjú láti sọ ni pé Kristi àti ìjọ rẹ̀, a dẹ̀ ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nínú àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. a sì tún ń tẹnumọ́ pé Jésù kọ́ ló gbó ní irú ìjọ tá a rí nínú ayé yìí kalẹ̀. ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ yé wa, nítorí gbogbo àwọn àpọ́sítélì Jésù Kristi tí a gbé iṣẹ́ ìyìnrere lé lọ́wọ́ tó sì jẹ́ ẹlẹ́rìí ikú, sísìkú àtàjíǹde Jésù ní àkókò náà, wọn ò lọ káàkiri láti lọ máa gbó ní irú ìjọ mìíràn yàtọ̀ sí ìta ti gbé kalẹ̀ nínú Bíbélì látọwọ́ Jésù Kristi nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì. ìkan náà ni wọ́n ń gbé kalẹ̀, bó ṣe bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù ló lọ sí Jùdíà, ló lọ sí Samaria, ló lọ sí ìpìlẹ̀ gbogbo ayé. èyí tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8. ìkan náà ń gbé kalẹ̀, ìjọ kan ni, kò pé méjì, kò pé mẹ́ta, kò dẹ̀ pé ogúnlọ́gọ̀ tá a rí nínú ayé lónìí. gbogbo ogúnlọ́gọ̀ ìjọ tá a rí nínú ayé lónìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì a pè wọ́n ní ìyapa. ìdí ẹ̀ la fi ń wò ó nínú Bíbélì ohun tí àfiwé Kristi àti ìjọ rẹ̀ jẹ́. a sì ti fún wa ní kókó ìkẹrin pé Jésù Kristi ni olórí olùṣọ́ àgùntàn,
nígbà tí ìjọ rẹ̀ jẹ́ àgùntàn rẹ̀ tàbí agbo rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ ká tẹ̀síwájú sí i. A tún sọ fún wa pé Jésù Kristi òun ló ní ìjọ, òun ló ní ìjọ. Olóyìnbó sọ pé Jesus Christ is the owner of the church. Òun ló ní ìjọ. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé Jésù Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Kò sẹ́ni tó kú tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ àfi Jésù Kristi Olúwa wa. Kí ni Bíbélì kọ́ wa? Ẹ ká wo Iṣẹ́ Àpọ́sítélì orí 20, ká wo ẹsẹ̀ 28, orí 20 ẹsẹ̀ 28, ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Àti ọ̀rọ̀ Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ pé Jésù Kristi òun ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Ìdí tí ìjọ fi jẹ́ tirẹ̀ nìyí. Ìjọ kì í ṣe tẹnikẹ́ni. Ọlọ́run ò fẹ́nikẹ́ni lóore ọ̀fẹ́ láti péjọ kan lórúkọ yàtọ̀ sí tí Jésù Kristi ti pè é nínú ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé Jésù Kristi òun ló ní ìjọ. Ìjọ jẹ́ ti Jésù Kristi kì í ṣe tẹnikẹ́ni. Ó di ohun ẹ̀ṣẹ̀ lónìí kí ẹnìkan ó dìde kó máa péjọ kan lórúkọ kan tó yàtọ̀ sí tí Jésù Kristi Olúwa wa ti pè é, táwọn àpọ́sítélì rí nínú Bíbélì sì ti pè é. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì. Jésù ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. He died for the church. Ẹ̀jẹ̀ rẹ̀ ló fi ra ìjọ padà, ló fi sọ ìjọ di ìjọ ológo, ìjọ tó ń ṣàfẹ́rí Ọlọ́run nípa ẹ̀sìn mímọ́ rẹ̀ tó ti gbé kalẹ̀ nípasẹ̀ Kristi. Jésù ló ní ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. So n tá sọ ni pé Ọlọ́run ò fún ẹnikẹ́ni lóore ọ̀fẹ́ láti gbé ìjọ mìíràn kalẹ̀ yàtọ̀ sí tí a ti gbé kalẹ̀ nínú Bíbélì. Ìjẹ́ la fi ń rọ̀ wá, tí ètò yìí rọ̀ wá pé ẹ jẹ́ ká padà sínú Bíbélì, ká jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀, ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ó ní ọ̀nà sí ìyè tí kò ní pẹ̀kun. Tímótì kejì orí 3 pàtàkì ẹsẹ̀ 16 sí 17, 16 and 17. Ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì dáa fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìgbaniníyànjú nípa òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó bá lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ti pé. Ojúṣe tá a ní ni pé kí a padà sínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Jésù ló ní ìjọ, nítorí pé òun ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Òun ló kú fún ìjọ. Òun ni ọkọ ìjọ. Òun ni ọba fún ìjọ. Òun ni olùgbàlà ìjọ. Òun sì ni orí fún ìjọ. Ìgbékalẹ̀ tá a ti gbé kalẹ̀ nípa ọ̀sàwọ́ àwọn àpọ́sítélì Ọlọ́run fẹ́ ká padà sí. Bàbá gbé ìgbékalẹ̀ mìíràn kalẹ̀ yàtọ̀ sí tí Bíbélì ti gbé kalẹ̀, a ò sí nínú òdodo Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ ká wà nínú òdodo rẹ̀, ó sì fẹ́ ká padà sí ọ̀dọ̀ rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Christ is the owner of the church and the church is his possession. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ó gbọ́dọ̀ yé wa. Ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ ká tẹ̀síwájú sí. Jésù Kristi òun ló kọ́ ìjọ ní ìgbà tí ìjọ sì jẹ́ ilé rẹ̀. Jésù Kristi òun ló kọ́ ìjọ sì ṣe kí ni? Ìjọ sì jẹ́ ilé rẹ̀. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ìwé Matthew orí 16 16, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 18, kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa? Ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Òun ló kọ́jọ. Jésù Kristi ló kọ́ ìjọ. Tá a bá kíyèsí ìwé Matthew yẹn, Matthew orí 16, ká kíyèsí láti ẹsẹ̀ 13. Jésù Kristi dé ibi orí òkè kan tí a ń pè ní orí òkè Késárì Fílípì.
ó wá bi àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ìbéèrè pé mò ń kà láti ẹsẹ̀ 13 ó ní ta ni àwọn ènìyàn ń fi mí pè. àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé wọ́n sọ pé ó jẹ́ wòlíì Isaiah, wòlíì Elijah, wòlíì igbá àtàwo tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó wá kọjú sí wọn ó ní ta ni ẹ̀yin ń fi mí pè. Pétérù wá dáhùn ó ní ìwọ ni Jésù náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù dá lóhùn ní kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ ló fi lé hàn ọ́ bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. nígbà tá a kíyèsí 17 nígbà tá a wo 18 ló ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. ìwòye àwọn ènìyàn sí ohun tí Jésù Kristi jẹ́ ní ìwé Matthew orí 16 ẹsẹ̀ 13 ni pé Jésù jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì, torí pé ìbéèrè tó bí àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni àwọn ènìyàn ń fi mí pè. ìdáhùn tí wọ́n sì dáhùn ni pé ó jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì. Jésù sì ju wòlíì lọ, ọmọ Ọlọ́run ni, èyí tí Pétérù sọ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. nítorí ìjẹ́wọ́ òtítọ́ yìí pé Jésù Kristi jẹ́ ọmọ Ọlọ́run alààyè ni Kristi sọ fún Pétérù àtàwọn àpọ́sítélì rẹ̀ yòókù pé lórí àpáta yìí, lórí ìjẹ́wọ́ yìí pé òun ni ọmọ Ọlọ́run alààyè lòun yóò kọ́ ìjọ òun, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù Kristi ló kọ́ ìjọ, ìjọ sì jẹ́ ilé rẹ̀. eléyìí gbọ́dọ̀ yé wa. àti wo ẹsẹ̀ Bíbélì, àti wo ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 22 tó fẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi ló fẹnu ara rẹ̀ sọ pé èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. a sì sọ pé ìjọ sì jẹ́ ilé Kristi. Kọ́ríńtì kìíní orí 3 kàkíyèsí ẹsẹ̀ 9 kí ni Bíbélì wí. Kọ́ríńtì kìíní orí 3 kàkíyèsí ẹsẹ̀ 9 kí ni Olúwa wí, kí ni Olúwa bá wa sọ. ẹ gbọ́ o. ó ní nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa, ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run sì ni yín. àwọn wo ni ilé Ọlọ́run? ìjọ. ọgbà Ọlọ́run la pè jọ, ilé Ọlọ́run la pè ìjọ. ta ló dẹ̀ ní ilé náà? Jésù Kristi. òun ló ní ilé náà tí í ṣe ìjọ. ìjọ sì jẹ́ tirẹ̀ àti tirẹ̀ nìkan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ṣáájú pé a ò fún ẹnikẹ́ni lóore ọ̀fẹ́ yálà nínú àwọn àpọ́sítélì láti gbé ìjọ mìíràn kalẹ̀, láti pè lórúkọ kan tó yàtọ̀ sí ti Jésù Kristi Olúwa wa ti pè é. torí pé Jésù Kristi òun la fi ṣe orí fún ìjọ, òun ni ọba fún ìjọ, òun ni ọkọ ìyàwó, òun ni olùṣọ́ àgùntàn, òun ni ẹni tó ní, òun sì ló gbé ilé náà kalẹ̀. eléyìí gbọ́dọ̀ yé wa torí pa tirika ní ìwé Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 9 pé gẹ́gẹ́ bí a ti wò ní pé nítorí pé alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa, ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run sì ni yín. ilé Ọlọ́run níjọ jẹ́. Kristi ló kọ́ ilé náà nípa ikú rẹ̀ tó kú lórí igi àgbélébù, tó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ ra ìjọ àwọn tó ti gbà á. ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. èyí tá a rí nínú ìwé Jòhánù kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 ó ní òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan bí kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. ìwé Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 2 ló sọ bẹ́ẹ̀. Kristi la fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó gbàgbọ́ nínú, àti ẹ̀ṣẹ̀ gbogbo aráyé tí wọ́n bá mọ̀ tí wọ́n sì gbàgbọ́ nínú rẹ̀, tó sì dúró nínú ìfẹ́ Ọlọ́run. eléyìí gbọ́dọ̀ yé wa. so ìjọ jẹ́ ilé. Kristi lẹni tó kọ́lé náà, ìjọ sì ní ilé Kristi. ẹ ká wá wo ètò kẹ́yìn. ìjọ Kristi jẹ́ olùgbàlà fún ìjọ. ìjọ sì jẹ́ àwọn ẹni tí a gbàlà. Kristi jẹ́ olùgbàlà fún ìjọ. ìjọ sì jẹ́ àwọn ẹni tí a gbàlà. kí ni Bíbélì kọ́ wa? Iṣẹ́ àpọ́sítélì orí 2. Iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ tó kẹ́yìn
47 kí ni bíbélì wí? Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni ó ní wọ́n yin Olúwa wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo, Olúwa sì ń yàn kún wọn ní ojoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Àwọn ẹni tí à ń gbàlà, àwọn ni ìjọ. Àwọn ẹni tí à ń gbàlà, àwọn ni kíni? Àwọn ni ìjọ. Ìjọ tí Jésù Kristi Olúwa wá tó sì kú fún, tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà padà, òun ni ẹyọ kan. A máa gbé àwọn ẹ̀kọ́ náà yẹ̀wò bí a ti ń tẹ̀síwájú sí i. Ìwé Éfésù orí 5, ìwé Éfésù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàlé 23 ní 23 kí ni bíbélì kọ́ wa? Ó ní nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. He is the saviour of the body. A sì ti ṣàlàyé pé ara Jésù Kristi a pè ní ìjọ. Ilé gbọ́dọ̀ yé wa. Ìta ń gbìyànjú láti sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a sọ pé ẹ wàásùn Jésù Kristi, ẹ má wàásùn ìjọ. Àìlóye Ọlọ́run ni, àìlóye ìfẹ́ Ọlọ́run ni. Kò sí ẹni tó ń wàásùn Jésù Kristi tí ò ní wàásùn ìjọ tó kú fún, ìjọ tirẹ̀ tó kú fún. Torí Kristi àti ìjọ rẹ̀ ìkan náà ni wọ́n. Kristi lórí nígbà tí ara jẹ́ ìjọ. Ohun tí Kristi gbé kalẹ̀ sì ṣe iyebíye. Ohun tí Kristi kú fún ṣe iyebíye, tí ń ṣe ìjọ rẹ̀, tí kì í ṣe ìjọ ìyapa kankan. So the church is very important in God's scheme of salvation. Ìjọ ṣe pàtàkì sínú ètò ìgbàlà Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa, àwa tí à ń fẹ́ láti ṣàfẹ́rí Ọlọ́run. Kò wá ṣe é ṣe kéèyàn lóun wàásùn Jésù Kristi kó má wá wàásùn ìjọba rẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. Kò ṣeé ṣe, kò ṣeé ṣe, kò ṣeé ṣe. Bí ènìyàn bá ti ń wàásùn Jésù Kristi, ó gbọ́dọ̀ wàásùn ìjọ rẹ̀ tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ó gbọ́dọ̀ wàásùn ìjọ rẹ̀ tó jẹ́ ọba fún. Ó gbọ́dọ̀ wàásùn ìjọba rẹ̀ tí ń ṣe olùṣọ́ àgùntàn. Ó gbọ́dọ̀ wàásùn ìjọba rẹ̀ tó jẹ́ orí fún, tí sì ń ṣe ẹyọ kan ní ìjọ náà tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. So kò ṣeé ṣe kí a máa wàásùn Jésù Kristi ká máa wàásùn ìjọ rẹ̀ tó kú fún, tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà, tí ń ṣe ẹyọ kan. Kì í ṣe ìyapa, kì í ṣe ìjọ ìyapa tí ń bẹ nínú ayé lónìí. Ìjọ Kristi tá a rí nínú Bíbélì ẹyọ kan ni. Ìjọ ẹ̀dẹ̀ lọ́lọ́run pé gbogbo ìran ènìyàn lónìí nípa ìmísí Ọlọ́run kí a padà sínú rẹ̀. Ẹ ká wo àpẹẹrẹ kan nínú Bíbélì. Iṣẹ́ Àpọ́sítélì orí 8, a rí kà níbí pé Fílípì ó lọ sí ìlú kan tí a ń pè ní Samaria. Ẹ gbọ́ o, Iṣẹ́ Àpọ́sítélì orí 8 ẹsẹ̀ 5. Ó ní Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria. Ó ń wàásùn Kristi fún wọn. Kí ni àwọn nǹkan wọn ní tí Fílípì ń wàásùn? A sọ pé ó ń wàásùn Kristi fún wọn. Kí ló wá ń wàásùn nígbà tí èèyàn bá ń wàásùn Kristi? Ẹ wo ẹsẹ̀ 12. Ó ní ṣùgbọ́n ní ìgbà tí wọ́n sì gba Fílípì gbọ́, ẹni tí ń wàásùn retí ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi, àbáptísì wọn àti ọkùnrin àti obìnrin. Ẹ wo tí Fílípì ń wàásùn. A ṣàlàyé ohun tí Fílípì ń wàásùn ní ẹsẹ̀ 12. A sọ pé Fílípì ń wàásùn nípa ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi. Ó sì ń baptisi àwọn ènìyàn sí inú ìjọ náà tí ń ṣe ìjọba Kristi. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí a lóye ìfẹ́ Ọlọ́run, kí a lóye ìmọ̀ Ọlọ́run, kí a lóye ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìyè wà. Bí a bá dúró, tá a bá fẹ́ fi ọkàn sí ìfẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀, tá a bá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ó ní irú ìjọ ló wà nínú ayé, ṣùgbọ́n èwo ni Bíbélì gbé kalẹ̀, èwo ni Kristi gbé kalẹ̀ tí í ṣe ìjọ tirẹ̀. Ìjọ tó ṣe tán láti tẹríba fún àṣẹ rẹ̀. Ìjọ tí ò ṣe tán láti gbé òdodo mìíràn kalẹ̀. A fẹ́ dúró nínú òdodo Ọlọ́run àtẹ̀kọ́ Kristi. A sì fẹ́ máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ìjọ Kristi ni. Ìjọ náà ni Ọlọ́run pè gbogbo èèyàn sí. Ìjọ náà kì í ṣe ìjọ ìyapa lónìí. Ìjọ náà ti Kristi ni. Ọlọ́run pè gbogbo ìran ènìyàn sínú ìjọ náà pé kí
a mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí, ká mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run já sí, kí a lè máa rìn nínú ìlànà náà tí Olúwa ti gbé kalẹ̀. Ẹ ká wá ṣe lákòótán gbogbo ohun tí a sọ. Tí a sọ ni pé Kristi àti ìjọ rẹ̀, Kristi gbé ìjọ tirẹ̀ kalẹ̀ ní ìgbà Bíbélì nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì. Ìjọ náà òní Jésù Kristi jẹ́ orí fún, tí ìjọ náà sì jẹ́ ara rẹ̀. Ìjọ náà òní Kristi jẹ́ ọba fún, tí ìjọ náà sì jẹ́ ìjọba rẹ̀. Ìjọ náà ní Kristi jẹ́ ọkọ fún, tí ìjọ náà sì jẹ́ ìyàwó rẹ̀. Ìjọ náà ní Kristi jẹ́ olùṣọ́ àgùntàn fún, nígbà tí ìjọ náà sì jẹ́ agbo rẹ̀. Ìjọ náà ní Kristi ní ìní Kristi, tí ìjọ náà tó sì jẹ́ ìní Kristi. Ìjọ náà ní Kristi kọ́, tí ìjọ náà sì jẹ́ ilé Ọlọ́run. Ìjọ náà ní Kristi gbàlà, tí ìjọ náà sì jẹ́ ẹni tí à ń gbàlà. Ìjọ ṣe pàtàkì sí ètò ìgbàlà Ọlọ́run, torí pé àwọn ẹni tí à ń gbàlà là ń pè ní ìjọ. Ká tún wo ẹsẹ̀ Bíbélì yẹn, Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ kọkàndínláàdọ́ta 47, ẹsẹ̀ kẹtàdínláàdọ́ta 47. Ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ó túmọ̀ sí pé àwọn ẹni tí à ń gbàlà ló wà nínú ìjọ. Àwọn ẹni tá a ti gbàlà nípa ètò ìgbàlà Ọlọ́run ló wà nínú ìjọ. So the church is important. Ìjọ ṣe pàtàkì sí ètò ìgbàlà Ọlọ́run. Ìjọ náà nìyí ẹyọ kan ni. Ìjọ náà jẹ́ ti Kristi. Kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe tẹnikẹ́ni. Ọlọ́run fún ẹnikẹ́ni lórí ọ̀fẹ́ láti fún lórúkọ kan tó yàtọ̀ sí ti Kristi ti pè, táwọn àpọ́sítélì rẹ̀ ti pè nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 14 kí ni Bíbélì sọ? Róòmù orí 14 ẹsẹ̀ 14 kí a tó. Róòmù orí 14 ẹsẹ̀ 14 kí ló Olúwa wí? Ẹgbọ́n tó Olúwa wí o. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ìjọ náà ní, ìjọ náà jẹ́ ti Kristi. Nínú ohun gbogbo tá a ti gbé kalẹ̀, Kristi ló ní, kì í ṣe ti ẹnikẹ́ni. Ọlọ́run fẹ́ kí ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí kò yé wa. Ẹ wò ó sí iwájú sí. Ó ní ará ẹ̀mí ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Afẹ́kẹ̀tùkà afẹ́kẹ̀tùkà ní ìgbà tẹ́ ẹ bá tún lórí ọ̀fẹ́ láti gbé Bíbélì yín. Ìjọ kan ni Jésù Kristi gbé kalẹ̀, ìjọ Kristi ni. Ìjọ náà ni Paul àpọ́sítélì lọ káàkiri gbogbo àgbáyé tó ń dá kalẹ̀, tó ń wàásù Kristi fún wọn, tó sì ń sọ fún wọn pé kán wọnú ìjọba Kristi tí ń ṣèjọ rẹ̀ ẹyọ kan ni. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á fi ìmọ̀ rẹ̀ fún wa, á sì ràn wá lọ́wọ́ kí àwa kó lè tẹ̀síwá nínú ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run títí tá a tún fi fire pàdé lọ́jọ́ mìíràn. Kí ìbùkún àtọ̀rọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé. Tí ẹ bá fẹ́ pè wá, tẹ́ ẹ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Máa tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.